assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba olùtọ́jú ayé pẹ̀lú kápá rẹ̀ àti agbára rẹ̀. Ìkẹ́ ìgẹ̀ kó máa jẹ́ ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tọ́ èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí, Sheikh Zakirullahi Akọ́mọníkéwú àpótí ọ̀rọ̀. Orí ibi tá a parí ọ̀rọ̀ sí náà látún ti gbé. Bẹ́lá parí ẹ̀ sí náà ni pé ìjẹ́ ká wọ agbádá gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ wa. Adé fìlà abetí ajá, lẹ̀kẹ̀ wa kó dúró wọ́mú lọ́wọ́ wa, bẹ́ẹ̀ náà ní kítọ̀rọ̀ dúró ń bẹ̀. Bàbá wa sí bẹ́ẹ̀ ta lọ kírun fọ́lọ́run. Ìhàwó ni Ọlọ́run kọ sírú ẹ̀sìn bẹ́ẹ̀. Ìhàwó gangan ní Ìsìláàmù wa náà kọ sírú dírẹ́sì yẹn. Bàbá wa wo dáadáa, a rí wípé Ọlọ́run ọba sàtíà kò ní nǹkan kan ṣe pẹ̀lú aṣọ tó wọ̀ sọ́rùn, kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú lẹ̀kẹ̀ tó kólé. Ọlọ́run ní ìwọ Muhammad máa sọ fáwọn àlèhùnmọ́ rẹ pé la yansurullahu ila suwarikum walakin yansuru ila qulubikum wa a'malikum. Ọlọ́run ní ìwọ Muhammad jẹ́ ó yẹ àwọn àlèhùnmọ́ rẹ pé kò sí tí mo fẹ́ fi dírẹ́sì ṣe o, ọkàn wọn gan àti sí ọwọ́ wọn ni mo fẹ́ wò. Tàbí wá wò dáadáa, bó o bá lóò kéwú títí tó rẹ̀ dùn dáadáa, bó o bá ní fàṣáà bí àwọn òkú bọ̀ bá ti mú wà mẹ́sìn à, ó ṣe lásán ni, wallahi tallahi. Àwọn arákùnrin méjì náà ni màá fi ṣe example fún wa. Ẹni àkọ́kọ́ kèfèrí Ọlọ́run gbáà ni, kò sí lọ́run rí rárá. Ìwọ̀n ń kọjá lọ ń jọ kan, ó wá rí ajá tí ń dààmú létí kẹgbá. Ajá yìí ń gbẹ̀ngbẹ̀ tààrà, ń yọjú wọnú kẹgbá. Allahu akbar kabira, kò sí fami. Bí fami bá ti ẹ̀wà wà ń bẹ̀, sájá lọ́wọ́ tí èbó mi ni. Tàbá wá wo dáadáa, arákùnrin wá lọ já ewé igi. Ó wá so gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. Allahu akbar kabira. Ó wá mú ewé yìí, ó pojúbọ rẹ̀, ń wá ń gbé omi láti inú kànga, ń ro sájá ìlẹ́nu tájà ìwà múyó. Ọlọ́run ní wo arákùnrin òkú oríire àti wọ àtà ìlẹ́sìn rẹ̀, ó bẹ́ẹ̀ ní àlìjẹ́nà látẹ̀lé. Tàbá wá wo dáadáa, rí i pé ìwà rẹ̀ ìwà àánú òun ló sọ arákùnrin yìí dẹni àlìjẹ́nà. Bákan náà, arákùnrin kejì àfáà ni, kódà ó lọ sí lọ́hùn níbì kan ni. Ó wá gbàgbé olóńgbò sóríṣo odidi ọjọ́ mẹ́ta, olóńgbò yóò rón jẹjẹ kò rómi mu, àtà tó lóńgbò fi wá kú. Arákùnrin tí ń jẹ́ àfáà yìí wá padà délé, ó bá olóńgbò yìí, òkú ẹ̀ ló bá ń lẹ̀, la ilaha illallah Muhammadu Rasulullah. Ọlọ́run ní tó bá wá rí bẹ́ẹ̀, ọ̀dọ̀ ọmọ ẹ̀mọ́. Kí ló sọ arákùnrin tàkọ́kọ́ tí ò mọ bí wọ́n ti kírun, kí ló sọ ọmọ àlìjẹ́nà? Ìwà ni. Ẹni tó wá dọ ọmọ ẹ̀nà yìí, kí ló sọ ọmọ ẹ̀nà? Ìwà náà ni. Tó bá wá rí bẹ́ẹ̀, gbogbo àwọn tá a jẹ̀bú wa, akíwa kú oríire. Ẹjẹ́ àtúnwọ̀n múra ẹ̀bùn mí ìkalẹ̀ báyìí tá a tó jẹ, ṣùgbọ́n kó lè bá ọ̀rọ̀rùn láti mọ ríṣì wa náà ni wípé bọ́ ọ bá ti dáhùn ìbéèrè, ìwọ fi nọ́mbà rẹ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká lè bá láǹfààní àjèjì kí ni àti rí ẹ pé. Bàbá wa Alhaji Abdulwasi Olùgbàyè tó jẹ́ aláṣẹ olùdarí àti gbogbo àkóso Ria Entertainment yẹ́yẹ́. Bàbá Ọlọ́run ní fàwọn ẹlá ayéyàwó, ẹ ní ìfọlápìtẹ̀ ní dẹni àná, la hawla wala quwwata illa billah. Tó bá kéwú títí tóhùn rẹ̀ dùn bí òyìn, tó bá ní fàṣà àtàwọn oko, mo bá tí mo wà mẹ́sìn asán bá ń sa ìwà làǹbùkátà lára rẹ̀, ìwà làǹbùkátà lára rẹ̀, ìwà làǹbùkátà lára rẹ̀, ìwà làǹbùkátà lára rẹ̀.